Báwo ni ẹ ṣe ń ta àwọn red made yìí? Yorùbá máa ń sọ wípé ọjà tíyẹn bá fi owó rà owó náà lèèyàn máa fi pa. Mo sì rí ẹ pé nǹkan wọ́n ohun tá à ń rà ohun táwa náà sì ń tà owó ṣùgbọ́n síbẹ̀ náà a dúpẹ́ fọ́lọ́run pé ajé ń wọgbá. Ṣé àwọn èèyàn ń rà á bí irú àsìkò ọdún yìí àbí sóhun ni wọ́n ń rà? Mo fẹ́ lè sọ pé gbogbo ọjà ló yá nínú ọdún yìí yàtọ̀ sí ti ọdún tó lọ. Wọ́n ṣe ń ra sóhun bẹ́ẹ̀ náà ni wọ́n ra red made. Kódà ta bá sọ wípé red made yìí olówó ńlá yìí o táwọn náà sì mú lọ́wọ́ tí wọ́n rí pé eléyìí ṣe pa fún ẹ lọ bẹ́ẹ̀ iye tá a pè é hùn ajé ń wọgbá bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń rà so ọjà ń wọ́n ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n wà ní circulation ó sì mú káwọn èèyàn náà ṣe kí wọ́n ra ọjà adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ajé ń wá. Ọjà Lọwọ la wà yìí. Ọjà ìlú Igboho tá à ń pè ní ọjà owó dé ó wà ní ìlú Igboho. Ajé ó máa wà. Bóò ni ẹ ṣe ń ta ọjà yìí? À ń tà ajé ń wá dáadáa ju títí èsì lọ nítorí ohun tó ìyàtọ̀ bẹ̀ ní lẹ́sì tó ìkẹ́ lẹ́sì táwa ń pè ìkẹ́wọ́ ni ṣùgbọ́n lọ́dún yìí ó tún wọ́n yàtọ̀ sí títí èsì kódà àwọn tí wọ́n ń jẹrẹ lẹ́sì wọ́n tún wá sí ọ̀dọ̀ wa níbí láti wá mọ̀ bá wọn rà wọ́n kó wìtìwìtì lábálábọ́ ni nítorí ìgbà yìí làwọn ẹ̀sẹ̀ mọ̀ pé kí nínú ìṣe ara lóore wà lọ. Èló lẹ wá ń ta kóńgò kan báyìí? 500 naira. 200 naira. 500 méjì àbọ̀ ní ilé yìí 500 naira. 500 naira. Èyí ńkọ́? Eléyìí 200 naira ní àpò kẹ́. Àwọn eléyìí múrí márùn-ún Mẹ́ta 250. mẹ́ta 250. Mẹ́ta báyìí. Mẹ́ta 250. Ọ̀dà. Nínú ọdún yìí sáwọn èèyàn wà ń rà yàtọ̀ sí ara ẹja àti. Ẹrù ìṣẹ́kọ̀ gan mọ́. Ẹrù ìṣẹ́kọ̀ gan mọ́. Àti ẹja mọ́. Sọ̀rọ̀ alápò kan lẹ́yìn gbogbo lé ní ọ̀jẹ̀ wọn. Wọ́n ti sara lóore. Ọ̀dà. Bóò ni àwọn èlò yìí ṣe wọ́n sí màmá ẹ kú ọjà? Eléyìí 100 naira. Eléyìí 200. Àwọn eléyìí náà 100 naira. Àwọn eléyìí ńkọ́? Àwọn eléyìí 25. 2005. Àwọn eléyìí 5. Ẹ ṣe mà. Àwọn eléyìí ńkọ́? Àwọn eléyìí 500. Bóò ni àwọn èèyàn ṣe ń rà á sí? wọ́n rà lọ́kọ̀ọ̀kan wípé Ẹgbẹ́sẹ̀gbẹ́ ara wọn ọdún tó lọ àtọdún nìyí. èló wọ́n díẹ̀ lọ́dún yìí dé. Àlè fọdún yìí lọ́dún tó lọ èló wọ́n díẹ̀. Ọjà Lọwọ la wà yìí. Ọjà owó dé. Ọ̀dà ẹ ṣé o. Ẹ fẹ́ ra sí eléyìí nísìnyí bí 150 la lè ta. 150,000. Bẹ́ẹ̀ni lọ́dún tó lọ àtàbáyá bí 120. 110 last. Ẹsẹ̀ pọ̀pọ̀ everything ti change nísìnyí. Gbogbo kan ló ti increase owó epo gbogbo owó ìlú ara ẹ̀ táwọn àgbẹ̀ náà rà nígbà náà fi owó lé sí owó ìdílé kù. Àwọn eléyìí ńkọ́? Eléyìí nísìnyí 4,000 náà la fi tà wọlé ìlú. 4,000. Eléyìí. Eléyìí nísìnyí 8,000 eléyìí. 8,000. Eléyìí ńkọ́? Eléyìí ata fún 200. 200,000. Ọjà Lọwọ la wà yìí. Owó dé nígbò. Ẹ ṣé. Ẹ kú ọjà o. Adúpẹ́ o. Báwo ni ọjà ṣe wọ́n sí ní àsìkò yìí? Ṣé ti ọdún tó rà bí ti eléyìí? Títí ẹ ṣe ìgbéléwọ̀n rẹ̀ lọ́dún tó lọ àti tọdún yìí. Tọdún tó lọ wá ké ń gbalè pé àwọn ń jìyà
ni à ń ṣe gbá ń ṣe wó àmọ́ pé à ń gbádùn gbà ní àmọ́ ní ìṣọ́ wa lágbára ni lọ́dún yìí ó ní agbára ni ǹbọ̀ ó ní agbára ni tí ọdún yìí ó ní agbára lọ́dún tó lọ yà ń ta 23,500 ní lápò ráìsì àbí. ọdún yìí àwa ń ta 46,700 almost difference almost 10,000 plus kẹ́ni àbí 10,000 plus difference so nke ń wọ́n lọ́dún yìí kí o ṣe díẹ̀ ọwọ́ kọjá bẹ́ẹ̀ ni. sáwọn èèyàn ṣe ń ra àpò ráìsì bíi. wọ́n wù ní ẹjọ́ amákọ̀dà bí bó ṣe rí tẹ́lẹ̀ mọ́ torí kéṣe gbogbo èèyàn ló ní owó yẹn láti ra ráìsì yẹn báyẹn ó ti wọ́n jù kéṣe ráìsì nìkan ni gbogbo ọjà kò sí èyí tí ọ̀wọ́n tiẹ̀ ráìsì ń wọ́n epo ń wọ́n kí ni táwọn fi sẹ́nu ní sísè ìwọ gbogbo nǹkan tí wọ́n jù kò sí nǹkan tí ọ̀wọ́n kọ́lọ́hún kọ́ lẹ̀ wá lọ́wọ́ ni o pẹ̀lú bí àtàwọn ìjọba wa kí wọ́n lọ́wọ́ lọ́wọ́ ni onílọ́jà tó kẹ́yìn nínú ọdún yìí onílọ́jà ni. tó kí ni àfojúsùn yín pé ṣé ìjọba tó sì wà lóde yìí sì lè ṣe nǹkan tí ó mú oúnjẹ wálẹ̀. tó kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe Ọlọ́run bá sọ wọnú ọkàn wọn pé wọn lẹ̀ wọ́n lọ́wọ́ àwa mẹ̀kúnnù tí ò lówó lọ́wọ́ wọn bá lẹ̀ wọ́n lọ́wọ́ wọn lè ṣe kò sí nǹkan tí wọn ò lè ṣe wọn kàn fẹ́ ṣe tẹ́lẹ̀ tí wọ́n bá ṣe inú wa yóò dùn sí wọn ni àmọ́ nísìnyí àdúrà náà ni ẹlòmíì wọ́n máa ń ṣègbè fún ìjọba pé ìjọba ṣe báyìí ìjọba ṣe báyìí wọn ò ní mọ̀ pé ìjọba kan ní ṣe tí wọ́n bá lẹ̀ wọ́n lọ́wọ́ ṣe ọ̀bá dáa fún wa ni a máa ṣàdúrà gidi fún wọn. ẹ ṣé o. ẹ jọ̀ọ́ ẹ bá a subscribe tèmi dá iná rárá nítorí tèmi ẹ bá a subscribe.